Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Hey, Oni Of Ife ọba Adéyẹyẹ ní Tinubu, Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, Sunday Igboho ṣá àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. A ní a lot of things láti ṣe lórí àwọn Fulani. Àwọn Fulani ní mission lórí ilẹ̀ Yorùbá. Tí Oni Of Ife torí àwọn ọba yẹn wọn ò fẹ́ jáde tán lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípa àwọn Fulani yìí. Ṣé rí tí Fulani bá dé oko èèyàn tó kọ̀ déédéé dé oko tí wọ́n wá jẹ oko èèyàn lọ́sàn-án mọ́ tó jẹ́ pé òru ló wá ń jẹ oko yẹn, wọ́n ní mission. Now a ní pé a kì í ṣe ọ̀rẹ́ ara wa, but tí ọ̀rẹ́ bá ti ń para wọn lára aláti yàfùgò fúnra wa so that kò ní sí wàhálà, kò ní síjà. Mi ò rò pé ìyẹn there is a crime in that. Láti jẹ́ kí government gbé ìgbésẹ̀ kí kó má bàa sí wàhálà. Why tí àwọn Fulani máa kàn dá màálù wá sínú igbó onígbó tó jẹ́ máa jẹ gbogbo nǹkan tó wà níbẹ̀ kó jẹ́ tó di kílẹ̀ tó mọ́ má jẹ́ ti lọ. Why? Why? Now bó tiẹ̀ jẹ́ pé àwọn bá ti ná wọn gbé ìgbésẹ̀, but ìgbésẹ̀ tí wọ́n ń gbé ṣé ó máa hit for positive, ṣé wọ́n máa feel impact ẹ̀ in positive way. Because tá bá wo nǹkan tó ṣẹlẹ̀ recently, máa play video yẹn fún yín. Àwọn Fulani wọ́n jẹ́ lọ sí oko lóko ní òru, wọ́n kó wọn màálù lọ síbẹ̀, màálù tó ń ṣe more than 30 or 40 cows ni wọ́n kó lọ sínú oko lóko. Wọ́n jẹ́ oko yẹn táwọn olóko fi ká wọn mọ́bẹ̀ torí àwọn náà ti ń ṣọ́ wọn. Now à ń sọ wípé kò sí oúnjẹ, ẹ̀yin sọ wípé wọn ò gbọ́dọ̀ kó oúnjẹ wá sí west níbà. Ẹ jọ̀ọ́, kí ni plan wọn? Kí ni plan àwọn Haúsá, kí ni plan àwọn Fulani? Tẹ́ bá mọ iye tí wọ́n ń ta litre of rice àbí mo ní wọn àti ẹ̀ ń ṣe rice níbà, sorry, gàrí, one paint, so expensive. And nǹkan tó ń cost gbogbo kíní náà ni pé nígbà tí máa nǹkan jáde recently ó jẹ́ ìṣó gbogbo pé wọ́n ti wú gbogbo ẹ̀gẹ́ yẹn pátápátá, wọ́n dìde wú fún àwọn màálù yẹn ní kó máa jẹ. And ẹlòmíì nínú àwọn àgbẹ̀ yẹn wọ́n lọ yá owó fi ṣe kíní yẹn ni. Nígbà téèyàn yá owó fi ṣe nǹkan téèyàn jẹ́ ìdá ojú ilé òun ṣe pé dájú, wọ́n ní mission tí wọ́n jẹ́ ìwú gbogbo gàrí, wọ́n farabalẹ̀ bá wọn wú, wọ́n jẹ́ ń kó fún àwọn màálù kí màálù máa jẹ. Government ò jẹ́ rí nǹkan kan ṣe sí. Ẹ jẹ́ sọ pé kò sí oúnjẹ ńlẹ̀ Yorùbá. Tí Sunday Igboho bá dìde sìn tó bẹ̀rẹ̀ sí ń pọ̀ṣù wọn, ẹ sọ pé criminal ni, ẹ sọ pé terrorist ni. Tí Gani Adams bá dìde sìn tó bẹ̀rẹ̀ sí ń tọ́ṣọ̀ wọn, tó bẹ̀rẹ̀ sí ń pariwo, ẹ sọ pé criminal ni wọ́n. But àwọn tó ń ṣe léyìí count wọn as criminal. Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu, you have a lot of work to do. Bó tẹ̀ jẹ́ pé Fulani ní time tí Buhari wà ń bẹ̀ kò ṣe nǹkan kan. Even though there was a time tó lọ sí America tó lọ bá Donald Trump ńgbà yẹn tó ń sọ fún Donald Trump pé àwọn Fulani ò kì í gbébọn. Níbo Fulani ò kì í gbébọn? Àdálẹ́ everybody gbójúmọ́ wọn, bọ́ngbà tó yá ó di kó máa gbé AK-47. Now what is Bola Ahmed Tinubu administration doing about this? This is becoming too much. Ẹ jọ̀ọ́, tí àwọn èèyàn tí wọn bá lè jáde sọ̀rọ̀, wọ́n tiẹ̀ ti ń jáde sọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ tó bá tún wá jáde sọ̀rọ̀ ẹ̀ tún arrest wọn ní time Buhari ni mo ń sọ ògùn jíjẹ́ Tinubu yìí o, wọ́n á tún arrest wọn ní police station tó bá tún ná àwọn Fulani yẹn. Ẹ jọ̀ọ́, kí ni government fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí? Kí Oni Of Ife àtàwọn ọba ilẹ̀ Yorùbá tó kù kọ́ má kọ̀ tiẹ̀, kọ́ má ṣe meeting lásán, kọ́ take action. This thing is very important. A lè bọ́ ara wa ní south west yìí, a lè fúnra wa lóúnjẹ ní south west tàwa. Why are we giving ourselves problem? A mọ̀ bá ṣe lè secure ara wa. Àwọn alágbára ilẹ̀ Yorùbá wà ń bẹ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams wà ń bẹ̀,
olóyè Sunday Igboho tó volunteer ara wọn wà ńbẹ̀, àwọn alágbára lóríṣiríṣi wà ńbẹ̀, wọn Àgbẹ̀kọ̀yà wà ńbẹ̀, wọn OPC wà ńbẹ̀. Why can't you use these people so that they can secure our land and forest? Why tó jẹ́ wípé a kò fẹ́ máa gbáwájú gbẹ̀yìn àti ẹ fẹ́ mọ̀ the right thing tó jẹ́ ká ṣe? This is becoming too much. This pain, because now ẹ wò ó sìn tí kinní yìí bá ń lọ báyìí tó o bá sílẹ̀ Yorùbá mọ́, ẹ wò Lagos state government wọ́n kọ́ factory rice ọ̀nà Ìmọ̀ta níbẹ̀ yẹn because of pé kò sí quantity nǹkan tó lè máa produce, because it is one of the largest factory to produce rice in Africa, not in Nigeria alone, in Africa. But kò sí nǹkan ibi tó lè ti máa rí àwọn kìíní. Ilẹ̀ Yorùbá náà jẹ́ lè gbin rẹsì, ilẹ̀ Yorùbá náà lè gbin rice. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, tó bá jẹ́ wípé àwọn Fúlàní yóò kì í disturb wọn, South West wà enough láti ṣe gbogbo kìíní yẹn. Ìlọrin lè gbìn, Ondo náà lè gbìn, omi pọ̀ ńbẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé Lagos state government ti ra àwọn ilẹ̀ èmi sáwọn ibì kan, so kọ́ help wọn àgbẹ̀, because nǹkan táwọn Fúlàní ń ṣe yìí wọ́n ní mission Oni of Ife, Awùjalẹ̀ of Ijebuland, Aláké of Ẹ̀gbá, Aláàfin Ọ̀yọ́, bó tiẹ̀ tí jẹ ó máa padà jẹ́ Olúbàdàn of Ìbàdàn àti èyí tó lóhun ọba àwọn mùsùlùmí Olúwo of Ìwó. All these things we have to take it, take it serious. Àwọn èèyàn ò lè lọ sóko mọ́, tó bá tún dóko wàhálà máa ṣẹlẹ̀. Ẹ rí pé normally insecurity ti ń dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà sí díẹ̀díẹ̀, ó ti ń reduce. Wọ́n pa ọba mẹ́ta láàrin ọ̀sẹ̀ méjì l'Èkìtì, ẹyọ̀kan ní Kwara State. Ṣé wọ́n ti fún wa ní sign? Ṣé wọ́n ti fún wa ní sign? Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Èmi believe nǹkan kan, tí Oni of Ife bá lè tètè gbé ìgbésẹ̀ àti àwọn ọba tó kù, tí wọ́n bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho, I'm very certainly sure tí wọ́n bá lè camp àwọn tó bá lè kó àwọn security àbí àwọn Àgbẹ̀kọ̀yà àbí àwọn kílókè tó bá lè kó wọn síbẹ̀ for just 2 years, ẹ rí bí oúnjẹ máa ṣe pọ̀. Meeting tó ṣe kọ́lọ́ jẹ́ kó so èso rere o. I'm just trying to let people know and understand that we need help from Gani Adams and Sunday Igboho. Mi ò ní sọ jù báyìí lọ because video yẹn pọ̀, òun náà jẹ́ lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Màá fẹ́ kẹ́ gbọ́ video yẹn, kẹ́ wo nǹkan táwọn ẹni yẹn sọ. Now nígbà tá ní aago kan àbọ̀ la bá wọn màálù inú oko àti inú abà àti inú oko lẹ́sẹ̀ títì láti lé wọn wá bí ìbàyè nísìn. Kí la gbó sọ báyìí nísìn ẹ bá ń wago. This around after 2 to 2:21. Òru ni lánàá wọ́n wá sóko gbogbo kó wọ́n bàjẹ́ tán, wọ́n tún jí wá lónìí. Àwa ń ṣọ́ wọn, nígbà tá a gbọ́ mú màálù bó ṣe kófìrí wa ló sá. Bilingual. Yeah. Now we met our car. The cows came to our farm by 1:30 a.m. in the midnight, and we pursued them from our farm till we get to their residence. These are the cows. And these are the owner of the cows. We've alerted them and they are all here. Àwọn tó ní màálù gangan nìyí o. So we are not going to take it easy with them. If you guys not take it, we cause a big problem for them. Kí ló dé? We be borrowing money, millions of naira. One more, they be devouring it in the night. In the afternoon, we don't have any rest. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.